ìbà mi ìbà ni wọ́n fọ ọjọ́ òní júmọ́ rẹ ni wọ́n fọ ọjọ́ òní júmọ́ rẹ o ìbà mi ìbà ni wọ́n fọ ọjọ́ òní júmọ́ rẹ o ìbà mi ìbà ni wọ́n fọ fọjọ́ òní júmọ́ rẹ. Móríbà bàbá, móríbà yèyé, ìbà olúwo, ìbà ojúbọ̀nà, ìbà àràbà nífẹ̀ẹ́ tí í ṣe bàbá eriwo. Mo ṣe kábíyèsí fún ẹ̀yin ọba aládé tòótọ́, ìyàtọ̀ fún ọba yẹrí-ń-bẹ́tọ́, ọba sẹ́mínà. Àkú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, orúkọ èmi ọmọ yín tí ò yí padà, evangelist adé ifá, ìwà lẹ̀sìn, ìyẹn náà tún ni. Àkókò ti tún tó láti tún gbọ́ ẹ̀kọ́ nínú ifá, torí pé bí ọ̀pẹ̀lẹ̀ bá balẹ̀ báyìí amódù jáde. Odù tó bá wá jáde eléyìí láfi wá sọ̀túnmọ̀ kí ni ká ṣe, kí ni ká má ṣe. Èyí tó yẹ ká ṣe, tó yẹ ká má ṣe tá a fẹ́ mú jáde lénìí ni orí ibú tí ń bẹ nínú kóbìnrin ó gbé ọmọ àlè kó wá gbé fọ́kọ. Orí ibú tí ń bẹ nínú kóbìnrin ó gbé ọmọ àlè, ọmọ láti ìta kó wá gbé fún ọkọ ilé ẹ̀. Kí ni Ifá sọ, kí ni Ọ̀rúnmìlà kí ló fara mọ́? Tọ́ra ara àwọn èèyàn kan tí wọ́n dìde tí wọ́n sọ pé bàbá tí ń sunkún, mọ́ sunkún mọ́ fọkàn balẹ̀. Ṣèrí àtàwọn ńlọ sọ pé wọ́n lọ lọ́mọ. Ọmọ tó gún bàbá ẹ̀ lọ́bẹ kò jẹ̀bi, torí pé ọmọ tí bàbá bá bí tó bá fokú ara rẹ̀ bí, tó finú ara rẹ̀ bí, kò ní hùwà èpè. Ìyá wọn lábí o. Ìyẹn ni ọ̀jọ̀gbọ́n olórin wa sọ di orin tí wọ́n sọ pé alákọ̀wé lọ́lọ́ gbọ́mọ fún ìṣòwò lọ́yàn wọn lálẹ́, alákọ̀wé ní ọlọ́, alákọ̀wé ní ọlọ́ gbọ́mọ fún ìṣòwò lọ́yàn wọn lálẹ́ o, ìṣòwò lọ́yàn wọn lálẹ́, alákọ̀wé ní ọlọ́ gbọ́mọ fún. Obìnrin tó lè ṣerú eléyìí ńlóbi tí ọba lẹ́rìí ọkàn, torí gbogbo nǹkan láyé ẹ̀rí ọkàn ni. Ìbàjẹ́ ṣèwọ ọ̀bàjẹ́ gbà, òfún mọ́lẹ̀ ká òkùnkùn mọ́lẹ̀ òru, dífá fún alátẹ̀tú òkè àkòdì. Eléyìí títí ń jiyàn nítorí ọmọ tipẹ́tipẹ́, látayé tipẹ́tipẹ́ lèèyàn ti máa jiyàn nítorí ọmọ, ṣùgbọ́n àlà ni máa fokú ọ̀lẹ́ hàn. Ọmọ tó gún bàbá lọ́bẹ kò jẹ̀bi, torí pé ọmọ téèyàn bá bí tó bá jẹ́ pẹ́jẹ bàbá ní bá ń bẹ lára ọmọ òun, ọmọ ò ní ta bàbá ẹ̀ lẹ́nu, kò ní ṣerú ẹ̀, ọmọ ò ní pa bàbá. Ṣùgbọ́n bí tá a bá yé délé ní ìtẹ̀síwájú ń ló múrin àjò DNA test táyé ń ṣe lónìí wá. Níjọ́un làṣírí ọmọ àlè máa ń bò. Àṣírí ọmọ àlè ó bò nínú ẹbí, nínú ará, nínú ìlú, nínú ìjọ, nítorí pé àwọn nínú ìṣẹ̀ṣe lọ́pọ̀ nígbà náà, kò tí ì sáwọn ará bí. Àṣírí ń bẹ, ayé ó ṣe àṣírí débi pé níjọ́ tí wọ́n bá ti bímọ wọ́n ti mọ̀ pọ́mọ ẹ̀gbọ́n iná gbé fábúrò, ẹnìkan kan ò ní sọ̀rọ̀. Kódà tírú ẹni bẹ́ẹ̀ tí ó fi dàgbà, tí ó fi débi tí ó fi lọ síbi àgbáre, àṣírí rẹ̀ ò ní tú. Ṣùgbọ́n kì í sáyé tá a wà yìí o, láyé social media. Kò sí téèyàn ṣe lákòókò tá a wà yìí táṣírí ẹ̀ bò. Kò sí téèyàn ṣe lákòókò tá a wà yìí tó jẹ́ pé àṣírí ẹ̀ bò, tó jẹ́ pé ẹnìkan kan ò ní mọ̀ pé lágbájá oní tó ṣe lé. Níbi tá a bá yé dé, nílé ayé tá a ti ń bá mi ẹran nídìí èèyàn, tó jẹ́ pọ́kùnrin ti ń fi lélẹ̀ fóbìnrin pé kọ́ mọ̀ ṣe bá lé lé lọ. Arájọ́ mọ̀ nínú. Ìdílójú àgbà, èjìgbèrè làgbóhùn àràn, àgbàrá ń ló yó tán ló fi bí èyí dẹ̀mùdẹ̀mù fọ́hùn. Adífá fún Adégbòyè eléyìí tí sọmọ ọ̀ràngún, ọ̀rọ̀ gbogbo kò gbékùn áwó, gbogbo ohun tójú bá rí ẹnu kì í rò, ọ̀rọ̀ gbogbo kò gbékùn áwó, ó gbèwò ẹ̀yìn lọ́sọ bẹ́ẹ̀. Ọ̀rúnmìlà lọ máa sọ fún ẹ pé ọmọ eléyìí ò ní dá lérú o, torí fanimọ́ táṣírí ìrìn àjò. Ọmọ eléyìí kò ní da ilé rú o,
bó ṣe jẹ́ pé oyún ẹrú ìní máa dẹjọ́ ṣe rò pé oyún ẹrú ìní máa dẹjọ́ tó bá wá jẹ́ pé oyún ẹrú tó dẹjọ́ òun kì í bá ṣe tí wọ́n tà síta padà Ọ̀rúnmìlà ni ó sọ fún un pé ọmọ eléyìí yóò fọwọ́ síbi ọwọ́ gbé yóò tún léṣe ni Ifá ni máa ń ṣàtọ́nà kì í sọgbọ́n orí kì í ṣe pé yóò gbé ọmọ àlè fún ọkọ láwàá sọ pé ẹ̀sìn ó fọwọ́ sí pé máa ṣe lọ kò béwudé ó béwudé ó béwudé nítorí pé ọ̀tọ̀ lọmọ ọkọ ọ̀tọ̀ lọmọ àlè ọmọ ọkọ sì ní ogún ńlọmọ àlè ọmọ àlè tí ń sọ pé wọn ó dogún òun ọdọgbọn ntọ́mọ ọkọ sọ fún ni pé kó kẹ́rù ẹ̀ jáde tó bá jẹ́ pé èyí tí ó lòrè nítorí pé kábíyèsí Ifá Olódùmarè ìbà rẹ ìwọ nìkan lọlọ́gbọ́n Ọ̀rúnmìlà ló pìtàn fẹ̀ òun ni arínúrí òde ẹlẹ́rìí ìpínni amèyí tí ó mọ̀gbẹ̀yìn ọ̀rọ̀ yóò wà ní lágbájá ìrìn àjò tó ṣẹlẹ̀ báyìí ẹ bu àṣírí wọn ẹ gbọ́dọ̀ tú èyí tó bá yẹ kí wọ́n tú yóò tú o tó bá jẹ́ pé èyí tí kò ṣe é dọ́gbọ́n sí ni ọ̀nà wo ni ò ṣe fi dọ́gbọ́n sí yóò ti rí ọjọ́ ọ̀la ọmọ pé eléyìí yóò palérun o yóò balẹ̀ jẹ́ o yóò sú àga o ó lè dọ̀la kọjá pé òun ni ó ní kápá tó sọ pé òun lòun ó joyè lé bàbá àwọn tó sì jẹ́ pé ọmọ ẹrú ni ọmọ ẹrú wọn wà padà di ọba lérí ọmọ ọkọ Ifá ló máa ń sọ̀túnmọ̀ ìrìn àjò yẹn èyí tí ó bò Ifá sọ pé léyìí ó bò èyí tí ò ní bò Ifá sọ pé léyìí ò ní bò ṣùgbọ́n páàmọ́ sọ pé kò béwudé lóbìnrin ọmọ ní lọ́kàn pé wọ́n ní bí n bá ti sọ tàbí pé bọ́ bá tiẹ̀ mọ̀ gan ẹ̀sìn kan ti fara mọ́ pé béèyàn bá gbọ́ máa lè fún ọkọ ẹni kò sáburú ńbẹ̀ ẹ̀ṣẹ̀ ńbẹ̀ ó jìyà láyé ó tún jìyà jọ̀ǹgbére ìwàkíwà ni ìṣekúṣe ni bó bá jẹ́ pé kì í ṣe ń tóbìnrin déédéé mọ̀ ń ló fi wáyé yálà adigunjalè wánú ilé tàbógun kó ọkọ àtaya ó kó wọn ìdàpọ̀ wáyé láàrin àwọn alágbára àtìyàwó ìrìn àjò bẹ́ẹ̀ wá doyún kò ṣeé dọ́gbọ́n sí tí Ifá bá ní èyí ẹ̀bù ọmọ bí ó ti sorí ìrìn àjò irú ọmọ bẹ́ẹ̀ ò sì ní tàpá sí òbí yóò sì jáṣìírí láàrin ọkọ àtaya ṣùgbọ́n ìrìn àjò tó ṣe tó bímọ kìíní ó gbé fọ́kọ ọmọ tó wọ́n ó tún lọ gbọ́mọ kejì ó tún gbé fún ọkọ ọmọ tó wọ́n ó tún bímọ ẹlẹ́ẹ̀kẹta ó tún gbé fún ọkọ ọmọ wa tó wọ́n ó tún bímọ ẹlẹ́ẹ̀kẹrin ó tún gbé fọ́kọ lẹ́nìkan wá sọ fún ọ pé kì í ṣẹ̀ṣẹ̀ pé ṣẹ̀ríà ni Olódùmarè má jẹ́ ń pẹ̀lú wọn má jẹ́ ń jẹ́jọ́ tó òfin rán mi Ọlọ́run àgbàlagbà wa Ọ̀rúnmìlà ò ní bẹ lọ́jà kórí ọmọ tuntun ọmọ wọ́ ntí ọ̀dà àní ọ̀dà kéèyàn máa bóbi ẹni sùn ká sì máa wúkọ́ Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa bẹ́ẹ̀ nínú àwọn ìrìn àjò tá à ń tọ́ka sí màá mú wa lọ sínú odùfà ogbè lọ́wọ́ ọ̀tún ọ̀bàrà lọ́wọ́ òsì màá mú wa lọ sínú odùfà ogbè lọ́wọ́ ọ̀tún ìká lọ́wọ́ òsì Ifá ló gbé kárelé ọmọ sìn ó gbé kárelé ọmọ rà ó gbé kárelé ọmọ ògúnlẹ̀lẹ̀ alẹ́ dé adífá fún ìlúgbẹ́mi ká eléyìí tí sọmọ àràbà ìlúgbẹ́mi ká tà ń sọ rẹ̀ ọmọ àràbà ni ẹ̀jì àràbà ní ń bẹ lára rẹ̀ àràbà ló bí ṣùgbọ́n ńgbà tó bí tí dàpọ̀ yìí wáyé láàrin òun àtàràbà àti ìyá ìlúgbẹ́mika ìyá ìlúgbẹ́mika wá ń sọ fáràbà pé òun ọ̀fíàwó òun ọ̀báṣẹ́ mọ́
àjọṣepọ̀ táwọn ní káwọn máa ní kìí ṣe tí ó tó báwọn. Ó ní kí láwo jẹ́ ọláwo olóòrùn ọláwo alákìísà ọláwo oníbàjẹ́. Àràbà ní òun báwo sáwọn ṣẹ̀ṣẹ̀ ń bá ní àjò bọ̀ ni. Ó ní òun ọ̀sọ̀rọ̀ fífẹ́ ó kú òǹlù ó kúrò ń lu ọlọ́rẹ̀ ìfẹ́ lòmíì ó kúrò ń lu ọlọ́rẹ̀ ìfẹ́ lòmíì ọwọ́ abímọ níjọ́ tó ti bímọ ní ìṣòro ti dé. Kì í máa ṣe gbogbo ẹ̀jẹ̀ ní máa ń sùn ta, kì í máa ṣe gbogbo orí ní máa ń sùn dé. Àìmọye ọmọ míì tó jẹ́ pé kódà kò nílò DNA test tí ó ṣe tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ rẹ̀ ní tòótọ́ ọmọdé tán. Ẹ̀yin ìdílé bẹ́ẹ̀ mo kí wọ́n lóró tí wọ́n máa ń ṣe ni ló sì jẹ́ pé èèyàn ò lè rọ́mọ wọn gbé lọ. Níjọ́ ti bímọ ní ìṣòro ti dé. Ọmọ òfin gbogbo ara jọjọ́, gbogbo ṣẹ́ owó tó bá ṣe pátá lórí ọmọ ní máa náà sí. Ọrùn ò lè dé kọ́mọ́ dà kọ́mọ́ tù. Nígbà tó wáyá ìlú gbé mi ká ń dàgbà bí ẹni tí ń rọ́. Ọmọ bẹ̀rẹ̀ sí ní ríta jẹ́sẹ. Ó kù sí bí aya kò ní. Ọ̀rọ̀ bí wọ́n ṣe láya bímọ ní ń bá ká ọlá tó tán. Ìlú gbé mi ká tún di ẹni tí ó padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ọ̀tàn babaláwo lọ kí wọ́n yẹ̀ wọ́n ló kàn bòwò. Wọ́n dífá fún lọ́jọ́ náà wọ́n ní wọ́n lọ máa ń fa ní ọ̀ ọmọ àràbà ní ọ̀. Mọ́ ọba lè tẹ́fá ìrìn àjò rí ò nítumọ̀. Wọ́n tẹ̀fá nígbà tí wọ́n tẹ̀fá nǹkan fẹ́ ṣe bí ẹni jọra wọn ni kì í jọra wọn. Torí ẹ ń sọ fún olùgbémi ká pé àlọ́ máa ń fa ní ọ́. Níbi tí ẹ̀mí darí wọn sí ni pé ó ti tẹ̀fá nu ó ti sọ̀rọ̀ ìdánmọ́kín. Ṣé ẹ mọ̀ pé àdìmúlàgbà nífẹ̀ẹ́ erin tó di fámú erin yàso ẹfọ̀n tó di fámú ẹfọ̀n yàjànà ifá ní lápálápá ni wọ́n jọrọ ẹṣin lọ́rùn ni wọ́n jẹran agbọ̀nrín bí ìjà bí ìtaníkì ìtàn lápá ajá adífá fún dọ̀pẹ̀ mú eléyìí tí sọ ọmọ lọ́dún òróró ó mẹ́gùn lé ó fi ṣe gbèje ó mú òòṣà ó sì fi ṣẹgbẹ̀fà ó ní pamọ́ kóhun ti mọ̀ kóhun wá díẹ̀ dún mú ìdí ọ̀pẹ̀ mo dì ọ́ mú kọ́ ọmọ yìn mẹ́nu torí pé yéèrí ara gbé oko wọn kì wọ́n dànù. Ẹ gbọ́ ará mi nínú rúmọlẹ̀ ìlú gbé mi ká ń dàgbà bí ẹni tí ń rọ̀ wọ́n tẹ fáfún ìrìn àjò lójútùú. Bó o ló tún jẹ́ ọwọ́ adijọ́ kan tó gbé òkè pọ̀rí ẹ̀ kalẹ̀. Òkè pọ̀rí tí wọ́n gbé kalẹ̀ ọwọ́ ń sojú ìyá ẹ̀ ni wọ́n ṣe ń dábàá fún ìlúgbémi ká. Wọ́n wá dábàá yìí wọ́n lọ́mọ fa ní ọ̀ ọmọ àràbà ní ọ́. Ìlúgbémi ká wò pé àràbà bó làràbà ó ṣe jẹ́ bàbá àwọn. Ìyá ẹ̀ ní ọmọ àràbà ní ọ́ ọláràbà ṣé bàbá àwọn jẹ́ babaláwo ni. Ọmọ àràbà ní ọ́ ọmọ àràbà ní ọ́ ìní bàbá ìnìyà ń sọ níbẹ̀ nígbà tí ìyá délé ló tó lọ rè jẹ́wọ́ fọ́mọ. Torí pé gbogbo ń tà ń sọ ẹlẹ́lòmíì ń bẹ nínú ìgbèkùn rẹ̀ bí ṣe ń lùkọ̀ yọ bí ṣe ń tẹ́kọ̀ lánú ìrìn àjò wọn ọjọ́ra wọn kò bá àánú pàdé kò rí ṣe ẹlòmíì rí ṣe ó kù síbi ọmọ ó kù síbi aya. Àwa ní sẹ̀ríà ni rárá o ẹ méjì àfi mọ́gàjì wé mọ́gàrá o. Ẹ̀yin ará mi nínú rúmọlẹ̀ ìyá délé ó jẹ́wọ́ fọ́mọ rẹ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ wọn ò parọ́. Níjọ́ tẹ́lòmíì tí ń bá rìn àjò òṣòro ayé ẹ̀ka kì í jánà kì í ṣe pé àwọn tí ń tọ́jú rẹ̀ tàbí àwọn tí ń ṣe fún ọ ni wọ́n mọṣẹ́ kì í ṣe pé àwọn ni wọn ò lẹ́kọ̀ọ́ wọ́n ní ẹ̀kọ́ ṣùgbọ́n wọn tí ìjánà ti ń ṣe ọ́ ni wọn tí ìjánà rẹ̀. Ìyá jẹ́wọ́ fún ọmọ ọláràbà tí wọ́n sanwó ló ti yé wọn ó sì mú ìlúgbémi ká ó sì mú dọ́dún àràbà ó ní bàbá alágbájá ìrìn àjò tá a ṣe ń jọ́ sí ọlọ́mọ rèé ló ti tó báyìí ṣùgbọ́n gbogbo bí tí ń ṣe
òun ti gbìyànjú agbára òun gbogbo bó ti ṣètò ìrìn àjò yòókù ọwọ́ ẹ̀ lọ́wà lórí mọ́ yanjú ẹ̀ ọmọ ẹnu àràbà ò mú nǹkan kan nítorí ìlú gbémi ká bọ́mọ ṣe délé rẹ̀ ọlà tó ti lọ ọlà padà dé aya dé ire ọmọ dé ire gbogbo sì dé pẹ̀lú. Ijó wá nílùú gbémi ká jó ayọ̀ níyọ̀ níyìn babaláwo yin fáifá yin Olódùmarè ọba ìṣògbè kárẹ́lé ọmọ ọ̀sìn ògbè kárẹ́lé ọmọ ọ̀rà ògbè kárẹ́lé ọmọ ògúnlẹ̀lẹ̀ alẹ̀ déédéé wá fún ìlú gbémi ká eléyìí tí sọmọ àràbà ìlú gbémi ká mọ̀mọ́ dé o ọmọ àràbà ọmọ ti délé bàbá rẹ̀ ọ̀là ẹgbọ́ ọmọ ti délé bàbá ẹ̀ ó ṣe kí ni ọmọ ńlá ǹjẹ́ bó bá jẹ́ pọ́mọ ọ̀bá tí ìrìlẹ̀ bàbá ẹ̀ dé ẹ worú àdójúkọ ìṣòro wàhálà tí ọmọ dé bọ́mọ. Mọ̀ ń rọ̀ wá àwa tá a jóbìnrin ẹ jẹ́ á ṣe déédéé ṣe dáadáa bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólò èyí tó bá jẹ́ kúmólò ikú lọ́pàá kọ́ nílé wọn ẹ má jẹ́ á ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa kò dáa kò dáa ẹni pé ọmọ adìẹ tó bá pa ẹyin awó tó wò lọ́mọ kò ní kí ẹyẹ awó yẹn kò ní kó wù adìẹ kò ní kó ṣèṣe adìẹ kódà kò ní kí ó ní àwọ̀ bíi adìẹ torí pé lékèélékèé ò ní yé ẹyin tiẹ̀ ní dúdú agbe tó jẹ́ pé dúdú ni wọ́n àwọn náà padà yé ẹyin tiẹ̀ náà ní funfun ni. Ọmọ pẹ́pẹ́yẹ tó bá pa ọmọ adìẹ kò ní kí adìẹ kó máa hùwà pẹ́pẹ́yẹ o kò ní kò jọra wọn. Béèyàn bá wá gbé ọmọ àlè tó gbé tó di ẹ̀dẹ̀ tí ọmọ ọkọ méjì ni bí ọba balẹ̀ jẹ́ yóò tún lè ṣe ṣùgbọ́n èyí tí balẹ̀ jẹ́ lọ́pọ̀ ju èyí tí tún lè ṣe lọ ẹ má jẹ́ á ṣe bẹ́ẹ̀. Sharia Yorùbá kò fààyè gbà kò dáa ní tí Ifá sọ ni pé ká má gbé ọmọ ọba fún Ọ̀ṣun wọn ò jọra wọn ọ̀tọ̀ lènìyàn ọ̀tọ̀ lènìyàn ẹ máa ráwọn ènìyàn èèyàn tó jẹ́ pé wọ́n máa hùwà bí igi ni ènìyàn ó sì máa hùwà tọmọ ènìyàn. Ìyẹn ló ṣe dèdèrìn àfáà kan tọkọ síbẹ̀ pé kíyà ta lọ́lọ́run tó ní kọ́ lọ ṣe DNA test sọ bálà ká ìmúṣá torí pé ẹni tó bá jí ọmọ àlè ní máa ronú pé lágbájá ọmọ àlè ni ọmọ ọkọ kò ní ronú pé lágbájá ọmọ àlè ni yóò máa kàkàrà rẹ̀ ni. K'Olódùmarè kó ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ á ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa ìdílé tọ́kàn ẹ mọ́kàn Olódùmarè yóò tù yín nínú. Àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ yìí wọ́n mọ bàbá wọn níjọ́ ńláṣírí wà lọ́jọ́ ńláṣírí wà àwọn ọmọ gangan wá lè rò pé lágbájá tó jẹ́ bàbá àwọn ni bàbá àwọn bí wọ́n bá bí wọ́n ní gbangba àti ní kọ̀rọ̀ wọ́n lè sọ bẹ́ẹ̀ lágbájá ni bàbá wa. Ọgọ́rùn ènìyàn ńlọ jẹ́ pé ìrìn àjò sì ń ṣẹlẹ̀ nínú ẹ̀dẹ̀ wọn ṣùgbọ́n ohun tí ọ̀dà ẹni tó bí ni òtọ́ ẹni tó wo ni ẹni tó wo ni òtọ́ ẹni tí ó pa ni ẹni tí ó sì pa ni náà òtọ́ lọ́hùn. Ìwọ̀n bẹ́lẹ̀ náà tó fún wa ká lè mọ̀ pé kò dáa torí pé kò yẹ ká má sọ̀rọ̀ lórí ẹ̀. Aṣẹ̀lẹ̀ ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣe ẹ ṣé.